Mo ti ń ṣiṣẹ́ bọ̀ bàbá máa ṣe láṣẹ pé Bisi ológe Bisi ológe show. Àwa la ní show tiwa ni. Ẹ má wò ó, ẹ má yí kú òǹbẹ̀. Remi Adébáyọ̀ Shitabe ọmọ Èkó pàtàkì ọmọ Èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ni nílùú Èkó wa yìí náà ni Bisi ológe show. Àwọn tó ẹ máa gbádùn ẹ máa bá pàdé bẹ́ẹ̀. Ẹ má wò ó, don't touch it there. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.